One and only youngest comedian tí ó gbóyìnbó tí gbogbo àwọn èèyàn mọ̀ náà ni EKUTE MC Ekute fine boy. Ẹni tó jẹ́ pé gbogbo ayé ti mọ̀ yìí kébi tó bá dùn tó bá dán ibẹ̀ lẹ́ máa ti bẹ́ mi MC Ekute. Damje Music and Films Records TV channel. Àwọn gangan ni wọ́n ṣe kíni ni wọ́n gbé mi wá sójú mọ́ máwòrán yín. Mo létí yín ò ní di bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ojú yín ò ní fọ́ lágbára tẹ̀dùmarè. Ẹni tó bá forward mi Ọlọ́run ó backward life ẹ̀. Ẹ máa wò mí, ẹ má yín kúrò torí lẹ́nìí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bí mo fẹ́ sọ fún yín. Alhaji Wasiu Ayinde Marshal tí ẹ mọ̀ sí K1 the ultimate. Àwọn gangan náà máa fún wa ní orin àdídùn ṣe mọ̀ pé classical musician ní tàlà 84 wọ́n á tún fún wa ní tàlà 2019 2020 níbí lẹ́ni Damje Music and Films bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ lè tún lọ sórí YouTube Damje Music and Films TV channel lórí YouTube ní kẹ́ gbé ọwọ́ lé àwọn gangan lẹ́ bà níbẹ̀ àwọn eléré ẹ mọ̀ pé bí tí òṣèré orí ìtàgé bá ti ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ ojúlùmọ̀ eléré òṣèré orí ìtàgé lẹ máa bá ń bẹ̀ bí n bá ti kúrò ń bí màá máa mú wọn wá lẹ́yọ mi ò fẹ́ dárúkọ àwọn tí ẹ ó rí gbogbo wọn ni màá mú wá àwọn tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni Ekute fine boy mo ṣì ń bọ̀ mi ò tí ì dé. ọ̀rọ̀ ìmọ̀ ní KUTE àwọn èèyàn ńláńlá náà ni àwọn gbàǹkangbè òṣèré àwọn tó jẹ́ pé wọn ò lè ṣe kẹ́ ẹ má rí wọn ní ojúmọ́ máwòrán yín níjojúmọ́ ni o dádì mi ló wà. ni wọn ò tún dárúkọ bàbá mi ẹjọ nítorí tọlọ́run ojúlùmọ̀ ní Ọlọ́run ò ní gbé yín pamọ́ ẹjọ ẹfẹnu ara yín dárúkọ fún àwọn tó ń wò yín. ojú mi kì í ṣàìmọ̀ olóko Jídé Kòsọ́kọ́ ni mò ń jẹ́ ẹ̀lẹ́ orúkọ mi ò yí padà. bàbá ìjọ nítorí tọlọ́run lé ní ọjọ́ ìbí tá à ń ṣe Yínká Quadri bó lẹ́yìn àti Yínká Quadri ṣe jẹ́ mo fẹ́ kẹ́ sọ fáwọn tó wọ̀n wá lé. àbúrò mi ni alájọṣepọ̀ wa ni àjọ ń ṣiṣẹ́ yìí náà ni. látìgbà tẹ́ ẹ ti mọ Yínká Quadri kí lẹ lè rí sọ pàtó nínú wà pé ẹni yìí tiẹ̀ ṣe báyìí lórí mo fẹ́ kẹ́ sọ fún àwọn tó wà ní àrùn ojú ni kì í ṣe ti mú bí ẹ̀yin náà bá rí àwọn tí wọ́n yí ká ẹ mọ̀ wípé kò lè jẹ́ èèyàn burúkú kí gbogbo wa ìwà ń bí èèyàn dáadáa ní Yínká Quadri ó tún jẹ́ ẹni tí ó ti kópa tó pọ̀ nínú iṣẹ́ tá a dá sílẹ̀ yìí tó pẹ̀lú àwa tá a dá sílẹ̀ àwa la dá sílẹ̀ òun náà dẹ̀ rí ipa tó kó láti kọ́ àwọn èèyàn ogunlọ́gọ̀ àwọn èèyàn níṣẹ́ yìí òun ló ń lọ wájú yẹn ṣé mọ́ èèyàn tó ti ti ara Yínká Quadri jáde nídìí iṣẹ́ yìí náà ìyẹn túmọ̀ sí wípé ènìyàn Ọlọ́run ni ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. yẹ́n orúkọ tèmi ni Alhaji Mukare Eyiwumi apàṣẹ tíátà. apàṣẹ tíátà lẹ́ni Alhaji Yínká Quadri ń ṣe ọjọ́ ìbí 60 years kí lẹ lè rí sọ nípa Alhaji Yínká Quadri. àwọn èèyàn tẹ́ bá bèèrè Alhaji Yínká Quadri lọ Mukare kí náà expect kí n sọ tí má fi lè dúró tì èèyàn dáadáa ni tó má yẹ fún kankan mọ́ Ọlọ́run I'm short of words. ẹ rí i pé tí nǹkan bá ti pọ̀ jù lèèyàn máa ń sọ pé I'm short of words kí n má fi yọ̀ sí ìjù ọ̀rọ̀ pọ̀ táwọn fẹ́ sọ ni àdúrà wo lẹ lè ṣe ní ṣókí. àdúrà ti bá wọn mọ́ra fún àná mọ̀kánná àdé ẹ̀mí gígùn ó wà important ká máa ṣàìsàn kí èèyàn bí èṣù bí èèyàn kó máa yà wá Mr. Yínká Quadri tí má bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ láti ní dọ́là ilẹ̀ aṣọ bọ̀tẹ́jà ara fílẹ̀ Yínká Quadri nìyẹn Ọlọ́run nìyẹn. orúkọ mi ni Alhaji Abdulganiu Adérẹ̀lẹ̀ Akínadé bọ̀ gbogbo yẹn máa ń pè mí ní Alhaji Adérẹ̀lẹ̀. ẹ jọ̀ọ́ kí là ń ṣe lẹ́nìí ẹ mọ̀ pẹ́jọ́ ìbí là ń ṣe lẹ́nìí mi ò tún gbọ́dọ̀ bí yín nìyẹn mọ́ bó lẹ́yìn àti Yínká Quadri bó lẹ́sẹ̀ jọ jẹ́ ẹ̀kan sọ díẹ̀ fáwọn èèyàn. gbogbo ẹ mọ̀ pé ọjọ́ bíi Ọláyínká Quadri Abdulganiu tó jẹ́ olórúkọ mi là ń ṣe lẹ́nìí. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé artist lèmi artist náà lòun ọkọ̀ kan náà ló pa ọkọ̀ yàrá kan náà la sùn amúlùdùn ni gbogbo wa ó dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé èèyàn dáadáa ni èèyàn dáadáa eégún ṣẹnu jẹ́jẹ́ mutí bàbá olóyè wíwà dá èèyàn dáadáa ni. àdúrà rẹ lè rí ṣe fún Yínká Quadri ní ṣókí. àdúrà kì í pọ̀ ju gbogbo tán ti ṣe náà ó máa bá ni ìdẹ́mi mọ̀ ni pé ó máa pẹ́ láyé ojú ẹ̀ ò dẹ̀ ní rí bi àwọn ọba sọ pé dẹ̀ bá pẹ́ owó ojú òun ò ní rí bi torí pé ẹni tó kóyàn mára ni ó kóyàn mára àtọmọdé àtàgbàlagbà dáta ó lè bá ṣiṣẹ́ lórí iṣẹ́ tó. ó ilé ṣe làwọn èèyàn náà dẹ̀ wọ́n fi ṣe àmọ́ èèyàn tó ti tara wọn jáde ní ọdún fáńbẹ̀ torí pé wọ́n lọ àmọ́yé mélòó la fẹ́ kà ní mi ṣe pé lágbára Ọlọ́run ó máa fi ọdún yìn ọdún ni. orúkọ mi ni Alhaji Muhammed Lukumanu Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Ọláìyá Igwe the king of theatre himself.
ẹni à ń ṣọjọ́ ìbí fún Yínká Quadri ẹjọ́ ẹ sọ nípa Yínká Quadri ní ṣókí fáwọn èèyàn torí àmọ̀ pé yóò pọ̀ tẹ́fẹ́ sọ. Yínká Quadri jẹ́ ìkan nínú legend in industry, not only legend, èèyàn tó dáa tó nice ni torí èèyàn lè jẹ́ legend, èèyàn lè jẹ́ guru kó má dáa, ìjọ nǹkan ẹ̀yẹ ẹ̀ lẹ́ máa mọ ẹni tó dáa. So nípa bẹ́ẹ̀ when it comes to behaviours and generally characteristics of a man, Yínká is an ultimate one. So that's the reason why I'm giving him that respect. Although we are contemporaries when it comes to the profession, but in age, Yínká Quadri is my senior brother, and I do respect him and continue to respect him. So that is the reason why I'm here. Gbogbo èèyàn tó bá dẹ̀ ti ṣe dáadáa, ìjọ nǹkan ẹ̀yẹ àfi kó gbà dáadáa. Sọ pé fọlọ́run tó ń ṣe city health lẹ́nìí, á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ wo bàbá mi kí lè rí sọ nípa Yínká Quadri ní ṣókí fún àwọn tó ń wò wá lé. Bàbá dáadáa ni, èèyàn dáadáa ni, legend ńlá ni nínú industry wa. Ìdí nìyẹn tí a fi wà níbí ní òní, a wà níbí lẹ́ni láti celebrate ọ̀gá wa Alhaji Yínká Quadri. Ìdí nìyẹn tá a fi wà níbí lónìí. Bẹ́ẹ̀ ni orúkọ mi ni Ọdúnládé Adékọ́lá. Ẹ jọ ń torí tọ́lọ́run kílẹ̀ rí sọ fún àwọn olólùfẹ́ yín lé àwọn tí wọ́n ń wò yín tó jẹ́ pé tí wọ́n bá ti rí yín nínú sinimá àbọ̀ rí yín lójú máwòrán inú wọn á dùn ara wọn á yá wọ́n lè fi owó oúnjẹ wọn gan láti ra sinimá náà kílẹ̀ lè rí sọ fún wọn láti fi dúpẹ́ ṣókí fún àwọn tó wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá, kì í ṣèmi nìkan torí wọ́n ní igi kan kì í dágbó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wo iṣẹ́ wa, kò síṣẹ́ mi tí wọ́n wù tí Alhaji Yínká Quadri náà sí ń bẹ̀, kò sí tí wọ́n wò tí Mr. Lati ò sí ń bẹ̀, kò sí tí wọ́n wò tí àwọn great people náà ò sí ń bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n wà nílé eléyìí tí wọ́n ń wo iṣẹ́ wa, ojú tẹ́ fi wò kò ní fọ́ lágbára Ọlọ́run. My sister, please, I want to ask you one particular question because you are beautiful, that is why. Oh, can I say I should go? God bless you. I need a strict answer for this question. Why is it that you ladies, if you are going for a party, you will spend more than My name is Quadri Olajuwon. I'm the first daughter of the celebrant today. How are you feeling about today being your dad Diamond birthday celebration? How are you feeling? In a nutshell, like I'm really feeling excited, and I want to thank the Almighty Allah. I really want to thank the Almighty Allah for making us witness today a very special day to all of us and him. I wish him long life, prosperity, good health and more wealth, because he's indeed a very great dad. He's a role model to everybody, and I wish him more of this coming years. Inshallah, he's going to celebrate more. Alhaji Omoluwabi Yínká Quadri, DJ, drop it.
máa yà wọ́n. Make a way, please, make a way. Hey, make a way, please. Please, for a moment. Gbogbo eléré orí ìtàgé tí ń bẹ ní ilẹ̀ yìí borí bá gbogbo yẹn jẹ́ kó jẹ́ mi ṣe. Orí lónìí borí bá lọ́dọ̀ gbogbo yẹn jẹ́ kó jẹ́ mi ṣe. Ìyàrá mú olúwa ọkọ̀ bàálí tó kú. Ṣé mọ̀ wípé bá ọmọ tá a bá bí? Tọ́lọ̀ mọ̀ bá ní ká bí ó pé ọmọ ìṣẹ́jú kan láti ọmọ ìṣẹ́jú kan wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ náà pé ọmọ wa. Ó di ọmọ ọjọ́ kan láti ọmọ ọjọ́ kan ó pé ọmọ ọ̀sẹ̀ kan láti ọmọ ọ̀sẹ̀ kan ó pé ọmọ oṣù kan látọmọ oṣù kan ó pé ọmọ ọdún kan látọmọ ọdún kan ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún ó tọ́pẹ́ àbí ó tọ́pẹ́ tẹ́rí kó ṣe bí ìsàlàyé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́yin dákan ní gàgàníyà kan ní ọmọ kọ́lì tèmi olórí ilé ọmọ ọgọ́ta ọdún lọ pé lónìí wọ́n á ṣe àádọ́rin ọdún láyé ọgọ́rin ọdún láyé àádọ́rùn ọdún láyé ọgọ́rùn ọdún láyé àádọ́fà ọdún láyé ọgọ́fà ọdún láyé náà láàpẹ̀lú ìrani orí jẹ́kọ̀ọ́ gbóbi olúgbogbo tí í gbó àkànní wà á gbọ́ bí olúgbòkò tí í gbó wà á gbọ́ bí àgbà kan tó fọmọ owú sóde ọrùn òwú yọ títí òwú dọkìnní kò sí bọ́ ṣe lè pẹ́ láyé tó Gani Àkànní Ọláyínká Àkànní mo náà ní wọ́n sáré ọmọ kó tó di ọ̀rọ̀ ní Àkànní àní púpọ̀ ẹ̀nu gbogbo ọ̀rọ̀ jìnlẹ̀. Torí ọmọ láìpẹ́kọ̀ Alhaji Quadri mi tún dé tèmi. Abdulgani Torí ọmọ láìpẹ́kọ̀ ibi kẹrẹjẹ la gbàgbà. Àìdè wá sí omi arábà bí ọ̀pá omi. Àkànní Ọláyínká. Gbogbo wa ló kí ẹ. Àgbà kí gbogbo tó. Àkànní Gani
ni ọmọ ládé kan. Ọmọ èsì wò ní sẹ́wọ́n ẹ̀rọ. Ọmọ ní àjẹkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní sọ́mọ́ ẹ̀rọ. Ọmọ àjẹkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní kí ọlá. Ọmọ ní wọn bẹ́ẹ̀ ní ìṣẹ́. Ọmọ ní wọn bẹ́ẹ̀ lóògùn ìkà. Ọmọ ẹbí òṣèlú ní kọ́kù ọ̀rẹ́. Ìjà ní kọ́kù ọ̀rẹ́. Ọmọ bí o ṣe fún kakọ́. Òkú kan yòókù lápò wọn nílé bàbá tiẹ̀. Tẹ̀bí iṣẹ́ ayé lóore. Àkànní ẹ̀mí o, mo kí ọmọ Godwin. Happy birthday to you. Lórúkọ gbogbo ilé pátápátá. Gbogbo àwọn ilé aláìyé ìtàgé olórí owó ọjà gbogbo wa ní Nàìjíríà ló kí ẹ ti yíyí. Olórí pátápátá ó jẹ́ pírẹsidẹ́ntì. Bọ́lájí Àtúnṣe ọmọ òun bàbá Mr. Latin kò ní kí ẹ di pírẹsidẹ́ntì. Pẹ̀lú àwọn ẹ̀jẹ̀kútìfù ẹ̀wọ̀n ní kí ẹ ọmọ ládẹ́bọ̀. Bàbá Ajínigbé ọ̀gá ògbó ọmọ bóyá owó lára ló bá bàbá lọ́jà ọmọ fún ẹ o. Ọmọ kò sọ́kọ́ wọ́n kọ́ pọ́nà ẹ̀dẹ́gbọ̀n. Ọ̀gá tẹ́lẹ̀ òbí kí ẹ. Ràfí ọmọ balógun dodo wọ́n ní kí ẹ. Ẹ̀bù olóyè ní aláìná ìwé o. Àti kejì ara rẹ o. Ògògó ogún lọ́dọ̀. Ó kúrẹ́ ìyọ́ ìrẹ́jọ́. Kúlẹ̀ ogun tó fà kọ́ ògògó ọ̀fúnṣù tó sùn wọ́n ṣe bí ikú kúlẹ̀kùn ikú lọ́dọ̀ àbátò bó tẹ́tẹ́ ọmọ tẹ iṣẹ́ lọ òkú tó wọ́jẹ tí ó tà lọ́jọ́ sí ọmọ kọ́lá àwọn ọmọ yẹn tẹ̀sán ọ̀pọ̀ ilé fún ìṣíà.
ọmọdé kùkí kpala ajílẹ̀ sọ̀rọ̀ ajílẹ̀ sọ̀rọ̀ tí sọ̀rọ̀ lẹ́kẹ̀ tí lẹ́yìn lẹ́kẹ̀ yìí ọmọ mi fi àkùrẹ́ ẹ̀yẹ́dẹ́ ọwọ́ ẹ̀ mọ́ ọ ní kí ẹ. Pákéjì ńlá ló ṣe wá olúwayé ó ní ìbùdí pátápátá bí. Ọmọ Badélé, ọmọ Òdúlé, Ìjẹ̀bú ọmọ Ìrẹ́lúwà. Wọ́n ní kí n bá kí ẹ mọ lẹ́dẹ̀ẹ́mọ̀. Wọ́n ní congratulation kú oríire. Àgbè láàrin o, èèyàn tẹ̀lé ọmọ pọ̀lá àwọn arábá bí ọkọ orí. Àyìndé níjà ìlú Abíọ́dún. Ọmọ kàkà fà ọ̀rẹ́ mi. Ọmọ bá adé wọlé. Wọ́n bá ti kí ẹ̀ orí bí. Ríbi wá ọmọ onílẹ̀ pálẹ̀. Alẹ́ síkò. Alẹ́ sírí. Alẹ́ sírí. Ọ̀pẹ̀bẹ̀, wọ́n ní kí ẹ ọ, iye ìkejì bàbá Zuwe Àdìmẹ́rù, ọmọ méjì náà, Àyìndé wá sí ìlú gbogbo ilẹ̀ bá kí. Àjíǹde ara máa ń jẹ́ kókókókó lára ọ̀tá nílé ọ̀tá kì í ṣùgbọ́n ẹ̀sùn. Àyìndé mọ́kọ́ ọ̀làwọ̀ àlùfẹ́ bí. Odúnladé Adébọ́lá. Òun náà ní kí ẹ. Wọ́n fìrè, lásùrè, múkàrè, wàyíbìrè, gbogboore fámìlì pátápátá. Àyìndé wá sí ìwú wọn ní kí ẹ. Ìyá wa ìyá ìwòrò. Wọ́n ní kí n bá kí ẹ o. Wọ́n ní wàá ṣe púpọ̀ ọdún láyé. Nínú alẹ́lá, tẹ̀lá láti àràlọ́lá lọ́wọ́ ọba. Mo ní bẹ́ẹ̀ Johnson, Fàníwẹ̀ èdè. State name wẹ̀ ní. Àwọn ìyá dáadáa lálùbá àríkà àwọn DSB. Òṣàbùnmí o, ó ní kí ẹ. Ìlébi ọmọ Bọ́lábẹ́. Ìyá Ìyọ̀ká, ìyọ́ ẹ̀dẹ́ òmí. Ní kẹ́ẹ̀kẹ́yà. Ìṣẹ́yìn ọ̀rọ̀ ẹ̀gẹ̀ ní kọ̀kọ́. Ṣòyẹ́ sí àdéhé ìṣáyà. Ilé ẹbí. Ọdún ẹ̀kọ́rọ̀. Gbogbo lẹ́nu ní kí ẹ. Ìyá ìwẹ̀ni. Kì í kẹ́ lọ́wọ́dé ẹbí. Ìyẹ̀wò ìrànlọ́ta àràmọ́jọ gbogbo kí ẹ síbi. Láti Fọlárí. Olúkẹ́dẹ́ Àràmọ́lá. Ìyọ̀gbé ọlọ́run láyé. Ìyá ẹ̀ẹ́dẹ́gbẹ́. Ìyá kébé àjídé mọ́kọ́ ọ̀làwọ̀ àbí akọ̀tà lọ́jọ́ ìjọba kọjọ́. Ìyá ọkọ bọ̀ fíkà àràbà bí. Àtàdùn nífẹ̀ẹ́ tí a bí, àdùn nífẹ̀ẹ́ tí a. Gbogbo náà ní kí ẹ. Ayọ̀ Adésọyà ní kí ẹ. Àtọmọ mi fún kẹ́, ẹlẹ́tì yìí ń sẹ́tì mi. Òun náà ní kí ẹ.
èmi náà ó kí ẹ kárábà bí.